òun ni ká máa ṣe ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ẹ̀dá ènìyàn àkọ́kọ́ àwọn lẹni tó fẹ́ tọlọ́run tọlọ́run ò fẹ́ sí wọn. Ẹ̀dá ènìyàn ẹ̀kejì àwọn yẹn ò fẹ́ tọlọ́run ṣùgbọ́n Ọlọ́run nífẹ̀ẹ́ wọn. Ẹ̀dá ènìyàn tó sì kẹta àwọn yẹn ò fẹ́ tọlọ́run Ọlọ́run náà ò fẹ́ wọn rárá. Ẹ̀dá ènìyàn tó sì kẹrin àwọn yẹn fẹ́ràn Ọlọ́run Ọlọ́run sì nífẹ̀ẹ́ wọn. Àdìtú lálẹ́ yìí kájọ ronú sí i. Ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká dá wọlé. Aleykum salaam wa barakatuh. Ẹ kúrò náà, ẹ bá tààrọ̀, ẹ ká ẹ pẹ́ tún rí a ẹ mọ̀ rí àwọn gbà náà ni alibarika náà bí wájú Ọlọ́run. Àwọn jàmáà wa ní tilé tó kó tilẹ̀ yìí àwọn náà rán mi wá nítorí pé bẹ́ẹ̀dá kan bá ń ṣe dáadáa ẹjẹ́ ajé ó mọ̀ pé dáadáa ní í ṣe ká sì jẹ́ kó gba oríyìn rẹ̀ kó lè múra sí dáadáa ń ṣe. Bẹ́ẹ̀dá kan bá tún wá kù díẹ̀ káàtó níwà tí ń wù ẹjẹ́ ajé mọ̀ pé ìwà tí ń wù ìwà rẹ̀ ò dáa bóyá àyípadà èyí ni ti ń jẹ́ gbogbo tí jẹ́ jàmáà mọ́sálásí wa nílùú yìí náà fi wá ní pé kí n wá rí yín ẹ wá rí yín abáwáyé ló mọ ìzàárù lè gíná mínà ṣùkùrì béèyàn bá náwó bẹ́ẹ̀ ti ń nà yìí téèyàn ń ṣe bẹ́ẹ̀ ti ń ṣe yìí wàlá ẹ̀ fi ń dúpẹ́ orí tọ́lọ́run ṣe fún yín alhamdulillah ti fáàrí kọ́ o alhamdulillah ẹ̀ ń fi ń dúpẹ́ orí tọ́lọ́run ṣe fún yín ni alhamdulillah èyí la fi wá rí wípé bàdà isti'azati wa basmala ma yaf'alullahu bi'adhabikum in shakartum wa amantum wa kana Allahu shakiran alima. Allahu akbar. Abawaye ló mọ̀ ma yaf'alullahu bi'adhabikum Ọlọ́run lóhùn ò ní jẹ̀rù yín níyà ma yaf'alullahu bi'adhabikum Ọlọ́run lóhùn ò ní ṣàìdá kan fún ròyìn ń ṣàkárín tún látàrí wípé ẹ̀ ń dúpẹ́ ẹ̀ ń tọ́lọ́run ọba ṣe fún yín. mọ yà fọlá bí ara àbíkùn Ọlọ́run níyà kan tó fi jẹ yín ń ṣàkárín tún wà àmọ́ tún ẹ tún wá jẹ́ ẹni tó gbà fún Ọlọ́run ọba. mo ti ẹ̀ gbọ́ gan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gan kàyàtọ̀ sí lè tẹ́ ẹ sí fún wa. mo gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta pé ẹ̀tún rẹ̀ ti ń jẹ́ kìrìsìtẹ́nì ràn lọ́wọ́ tí ń túmọ̀ sí wípé ẹlẹ́sìnmẹ̀sìn ẹ̀ fi ṣe ẹlẹ́yàmẹ̀yà ẹ̀ fi ṣe ń ṣàkárí tó ń wá àmọ́ ń tún ẹ̀ ń dúpẹ́ orí Ọlọ́run ẹ̀ tún wá nígbàgbọ́ Ọlọ́run ọba tààrà. wa kana Allahu shakiran alima Ọlọ́run wá ní òun gangan fúnra lára òun ọba tí dúpẹ́ fún yàn lẹ̀ fẹ́ni bá ṣe dáadáa sóhun. alhamdulillah. èyí àmọ́ tún sórí fọ́lọ́run Ọlọ́run àwa dúpẹ́ fún tọ̀hún alima ọba tó sì máa ń pa kínníkínní ẹnì kọ̀ọ̀kan ni. àníṣe ànábì ọmọ sàlám nígbà tí wọ́n ja ogun Badar tán ó wá sọ fún Abdulrahman bin Auf àtàwọn yòókù rẹ̀ pé sẹ́yìn darí ogun Badar ẹ̀ẹ́dẹ́ná wọn làwọn dé ẹ̀ẹ́dẹ́ná wọn làwọn dé ẹ̀yin ò tún di ọmọ náà mọ́. sallallahu alayhi wa sallam. látàsìkò yìí lọ ẹ ti dọ́mọ àlìjánnà. sallallahu alayhi wa sallam. tó bá wá rí bẹ́ẹ̀ àwa náà wá wò lásìkò yìí bàbá wa gbogbo jàmá mùsùlùmí lápapọ̀ wọ́n ní kí n wá rí yín kí n sì máa sọ fún yín wípé yìí máa gbà wípé ẹ̀ ń ṣètò Ọlọ́run afẹ́ fi ń ṣe agbẹ́sìnga àdínì tílé tó kó tìlú yìí ilé yìí ni àwọn jàmá fi wá gbé mi dé pé kí n wá ṣàlàyé fún yín pé n ta fẹ́ ni o n ta sì rò kan yín nù. Imam Naam. ẹ ṣeun mo dúpẹ́ ẹ sì kọ́kọ́ dáyà já mi mọ bí ẹ fẹ́ báyọ. Allahu akbar. ṣé ẹ rí gbogbo tẹ́ fi ìròyìn yìí Naam. ìròyìn Ọlọ́run. bẹ́ẹ̀ni kibiriyahu li rabbina sifatun bihi Ọlọ́run nìkan ló ní
ìròyìn gíga ìròyìn mọ́tòmọ́tò ìròyìn ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí Ọlọ́run nìkan ló ní ẹ̀rọ owó afúnṣọ́ ni gbẹ́ntọ́rọ̀ bá fún lówó afúnṣọ́ ni. yá jámi àlùmọ́ọ́lù fi dúníyà lè wárìsì yìí bẹ́ẹ̀ bá lówó tó kàn kójọ tí ń kó pamọ́ tó kó tí ètò bá ná tó ná sínú ara rẹ̀ tó fi ṣe tó tún fi ṣàwọn èèyàn láǹfààní ó ní gbalada ń bẹ̀ ètò kó lẹ́lẹ̀ ń kó dá àwọn tí ó ná. àwọn tí ó jogún ẹ̀. wọ́n lè tí ì kó ọjọ́ kejì tí wọ́n ti mọ bọ́ọ̀dì owó tí wọ́n ná wọ́n ná bí òun ò sí lé náà kákó wá fi ṣètò Ọlọ́run mú ìjókòó Ọlọ́run lónìí Ọlọ́run ní àlùmọ́ọ́lù mọ́ọ́lì bàbá wàjánàtù jánàtì wà á ń tún ìbáàdì ìsìlẹ̀mí jánàtì bí mọ́ọ́lì Ọlọ́run lówó èmi Ọlọ́run mú ní àlùjánà tèmi ni wà á ń tún ìbáàdì. ẹ̀yin ẹrú sí mi ìsìlẹ̀mí jánàtì bí mọ́ọ́lì ẹ̀yin ẹrú sí mi tí mo kówó sí lọ́wọ́ ẹ fowó mi ti bẹ lọ́wọ́ yín ẹ bí àlùjánà mi Allahu akbar. kí wàá lákò wọ́n dání tá lọ́pàá nínú sí i ètò ẹ̀ ti wí àti gbọ́ àti gbà àtúnṣe náà ni àtúndì mọ́ gbogbo àtúnṣe mọ́ gbogbo ẹ̀ náà ni Ọlọ́run máa bá a ṣe lọ náà. ẹ wá sọ fún jàmọ́ tọ̀ ẹni bí wọ́n ṣe ń wí wọn àjọ wí lọ́ọ̀ni àtúnjọ gbà ní ìnáà. Allahu akbar Allahu akbar. ìgbà wo ni jàmọ́ mu. pẹ̀lú ògo t'Ọlọ́run gẹ́gẹ́ bá ń ṣe rán mi wáyé àwọn kọ́mítì ó wàá jókòó wọ́n mú àsìkò àti ìgbà tààrọ̀ ṣùgbọ́n ká wá bí láti wá sọ fún yà ti mọ̀ pé ẹ̀ẹ́gbà ń torí wípé a mọ̀ pé ẹni tó mọ̀ ń pa ń tà fẹ́ ṣe yìí ni Alukurani lẹ tẹ̀lé àbá ayé ló mọ ẹ̀ ń jọ wá lójú púpọ̀. ẹ wá bá jẹ́ wọ́n rán yín sí àwọn kọ́mítì àti gbogbo jẹ̀mọ́ lápapọ̀ ẹni mo ní gbogbo ìgbà tí wọ́n bá ti mú kán ṣàṣètò yẹn o kán jẹ́ ń gbọ́ preparation nítorí bá nídìí níbi preparation kán jẹ́ ń gbọ́ ká tún bẹ̀rẹ̀ preparation náà láti bẹ̀rẹ̀. Allahu akbar la hawla wala quwwata illa billahi al-azim. ayé ló mọ Alhaji Sodiq Ọlọ́run nípa lẹ́yìn yín o. Ọlọ́run dákun gbogbo àlámọ̀rí yín pátápátá àní ṣe ní bùkátà yín Ọlọ́run mọ̀ṣá máa bá yín gbọ́ wala la ilaha illallah Al-Qur'ani lẹ gbọ́ yé tá a fẹ́ káwọn èèyàn kí wọ́n gbọ́ Al-Qur'ani yé dáadáa tó di pé Al-Qur'ani ló ń fẹ́ dámànà ẹni bá tẹ̀lé kò ní máa nira ọlọ́lá bá tẹ̀lé kò ní máa nira olówó bá tẹ̀lé kò ní máa nira ọlọ́rọ̀ bá tẹ̀lé kò ní máa nira Al-Qur'ani ló ń fẹ́ dámànà ẹni bá tẹ̀lé kò ní máa nira. pẹ̀lú ògbó Ọlọ́run wọ́n jíṣẹ́ yín lẹ́kùnrẹ́rẹ́ Ọlọ́run sàṣẹ lẹ́sẹ̀ dáadáa ó dà lá ilaha illallah Alhaji Sodiq ayé tẹ́sẹ̀ yóò hu wa lórí pọ̀ Ọlọ́run sábà pẹ̀lú ilé Ọlọ́run sábà pẹ̀lú ilé ó dà lá ilaha illallah ó dà lá ilaha illallah jazakallahu khairan kathiran masha Allah. aleykum salaam wa rahmatullahi ṣe. ṣé o mojúbà ohun tó gbé mi wá sọ́dọ̀ yín gẹ́gẹ́ bí mùsùlùmí sí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ a gbọ́dọ̀ gbọ́ nǹkan tí ò dá nípa ara wa ká má lè bára wa sọ tí a bá sọ àwọn nǹkan wọ̀nyí a jẹ́ pé àìṣe mùsùlùmí tó dáa ni ohun tí mo gbọ́ nípa yín kò tẹ́ mi lọ́rùn rárá. nípa ẹ̀mí ṣé ayé mojúbà. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí àdìsí anábì Muhammad sallallahu alayhi wa sallam ó sì sọ pé iná bàdà sọ ní ìsìmọ̀ apá kan àbádí dá sí rẹ ni ẹ̀ṣẹ̀ ni òun ló gbé mi ń di láti wá sọ́dọ̀ yín torí pé sẹ́gbọ̀nsẹ̀ lọ́rọ̀ àgbọ̀lọ̀ fi hàn mẹ́ni. kí ni wọ́n ní mo ṣe. ohun tí wọ́n sọ pé ẹ ṣe tí ò bá jẹ́ àáfàá á jẹ́ àáfàá bí ò bá jẹ́ babaláwo á jẹ́ babaláwo bíi jìbìtì bíi gbájúẹ̀ lóríṣiríṣi ìwà àbàjẹ́ tí ò gbọ́dọ̀ bá lọ́dọ̀ àáfàá ò ní wọ́n sọ pé ní ẹ̀ ń ṣe. èmi ṣé o mojúbà. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Ó mà jọ mí lójú fún yín o. Ṣáàrẹ́ nìkan tó ní mo lù ń jìbìtì ni. Àbárẹ́ ni tó ní mo sàsíhùn. Ẹ bá ti mẹ́lẹ́rìí dání. Bí ẹlẹ́rìí kan bíi méjì. Ẹ̀yin lẹ bá ṣì kẹta wọn, ẹ bá kẹ́sẹ̀ lẹ́sẹ̀ wá síbi. Nínú ilé mi náà ṣé torí ọlá tọ́lọ́wọ́n bá ṣe fún mi ẹgbẹ́ ṣe yín dé ń ṣe lẹ̀ bá wà ẹ̀ bá wá bá èmi ṣéwù ní ṣéwù mojúbà nítorí pé ọlọ́wọ́n bá jogún àṣírí fún àwa àṣírí ilẹ̀ bá ní ká fọ̀nù ẹ̀hàn yìí ẹ kó ń dìdò eré ọmọdé ni èmi ṣéwù mojúbà
ǹjẹ́ lọ́rọ̀ mi láti sọ àbẹ́yìn tọ́rọ̀ mi bá wà ẹ̀jẹ̀ ń gbọ́ eléyìí tẹ̀sán kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ o. ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká dá wọlé. ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká máa ṣe. ìláyà ìwà tí mo sì wá jó ní bàbá amúnà sílámù wà jẹ́ òdìlá ọwọ́ àmọ̀sí wàlá àjúrò ń dà bí wàlá khawfun alayhim wàlá hum yahzanun. Surah 2 Maida lile aya Assalamu alaikum fa. wa alaikum salam wa rahmatullah. Ṣé o tẹ jẹ́jẹ́? Ai, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kujẹ́ mẹ́ta o. Ọjọ́ kan pẹ̀lú Ọmọ rẹ̀. rí yín. Alájẹ wọlé. Àbí fẹ́ kó Ẹ jókòó alájà. Kò kí àwọn sí náà tó wá kó wàhálà báyìí. Kò kí sí. Wọ́n jẹ́ kẹ́ sí mi. kò kí sí wàhálà aláṣẹ tó lọ́rùn náà ni. Ẹ jókòó alájà. Bàtẹ́ mú àti mú ẹdẹ bíbá ẹ̀ ọ̀rọ̀ ti níyànjú nù. Àpá ìwọ ọmọ ní mọ́ wọn sókè bẹ́ẹ̀. Ẹ jókòó. Ṣé o tẹ jẹ́jẹ́? Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Oore ńlá ńlá tí Ọlọ́run ṣe fún yín Ọlọ́run ò ní gbà lọ́wọ́ yín. Àmín 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 àmín. Gbàtà sí déta a tún rí ọkọ̀ bọ̀bìnì tí Ọlọ́run fi jíǹkì yín. Oore náà kò ní dópin. Alájà ni mo rí gẹ́gẹ́ bí èmi bá ti jẹ lọ jẹ́. Wọ́n sọ̀rọ̀ lóríṣiríṣi lórí àwọn ìwà tí wọ́n hù tí wọ́n fi kú lọ́dọ̀ yín. Iṣẹ́ tí èṣù mọ̀ ṣe nu o iṣẹ́ tí èṣù mọ̀ ṣe nu. Ẹ sì mọ̀ pé ewé kò ní jábọ́ lórí igi kọ́lọ́hún mọ̀ mọ̀ ṣe. Ẹ dákun ẹ yá fi wọn fún Ọlọ́run ẹ ṣàforíjì fún wọn ẹ fi hàn yá wọn mọ̀ ẹ bá yá fi wọn. Àfáà Ìsá ẹ̀kúkú mọ̀ ní ẹnìkan ò lé alájà ló lé rẹ̀ nítorí ó ṣe bí gbogbo ohun tó torí ẹ̀ tó kó tó náà ń kó lọ́jọ́ kìíní àná ṣèbó òun náà lélẹ̀ kó dúró dásìkò tọ́lọ́ nírọ̀ lọ́jọ́ náà ó fẹ́ lè bí ọmọ yìí lórí àmọ́ ẹ ti fàlùkùránì kọ́ mi lọ́rùn fẹ̀ kan tẹ́lẹ̀ bẹ́ẹ̀ fàlùkùránì kọ́ mi lọ́rùn bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ kò wé mí kí n máa kọ̀yàwó torí Ọlọ́run ọba ọba lẹ́kì ọlá ó ní abúgádùlẹ̀ aláìndàláì àtọ́lák nǹkan tó jẹ́ ẹ̀tọ́ fún wa tó jẹ́ pé tá a bá ṣe ẹ̀tọ́ ni àmọ́ tó máa bí Ọlọ́run ọba nínú tá a bá ṣe òun náà ni kí ọkọ àtìyàwó máa kọra wọn sílẹ̀ torí ẹ̀ ló jẹ́ kí wọ́n bẹ́ńjọ́ tó náà ń lọ máa lọ ìgbà tó lọ ìsìn tó dẹ̀ tí ní òun tó rẹ́dẹ̀ àti padà wọlé marhaba kò sí problem kankan lọ́dọ̀ tèmi. ilé nílé rẹ nìkan ò lélẹ̀. Àbá adúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe tijú mi Ọlọ́run tijú yín. Àwọn Yorùbá ní tí ẹlẹ́bi bá mọ ẹ̀bi ẹlẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. Alájà ẹ̀yin náà bẹ̀ wọ́n. Iṣẹ́ bẹ́ẹ̀ mọ́ àfá náà. Ẹ̀rọ pé mi náà fẹ́ràn yín gan. Iṣẹ́ èṣù ni ẹ̀yà fún mi fánà bí wàá mọ̀ ọ́. Ẹjọ́ torí olú ẹ̀ ṣàfẹ́jọ́. Tán ilé à. Pé mi náà fẹ́ràn yín. ẹ̀dá ènìyàn tó sì kẹ́rí àwọn yẹn fẹ́ràn Ọlọ́run Ọlọ́run sì nífẹ̀ẹ́ wọn àdìtú lálẹ́ yìí kájọ ronú sí i. ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká dá wọlé ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká máa ṣe ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. àwọn ẹ̀dá
شريك له وأشهد أن محمدا عبده ورسوله له الملك وله الحمد يحيي ويميت وعلى كل شيء قدير اللهم اجعلنا من التوابين وجعلنا من المتطهرين وجعلنا من عبادك الصالحين آمين. Ara wọn ṣe gbàsàgbàsà dáadáa. Aláàjì ṣé ẹ sì lè kírun báyìí. Bí ṣe jókòó àmọ́ ara wọn ò ṣe gbàjà gbàsàgbàsà dáadáa tó. Ẹ̀dá ènìyàn àkọ́kọ́ àwọn lẹni tó fẹ́ tọlọ́run tọ́lọ́run ò fẹ́ sí wọn. Ẹ̀dá ènìyàn ẹ̀kejì àwọn yẹn ò fẹ́ tọlọ́run ṣùgbọ́n Ọlọ́run nífẹ̀ẹ́ wọn. Ẹ̀dá ènìyàn tó sì kẹta àwọn yẹn ò fẹ́ tọlọ́run Ọlọ́run náà ò fẹ́ wọn rárá. Ẹ̀dá ènìyàn tó sì kẹrin àwọn yẹn fẹ́ràn Ọlọ́run Ọlọ́run sì nífẹ̀ẹ́ wọn. Àdìtú lálẹ́ yìí kájọ ronú sí i. Ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká dáwọ́lé. Ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká máa ṣe. Ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Àwọn ẹ̀dá ènìyàn mẹ́rin èyí tí à ń wí ẹ jẹ́ ká jọ farabalẹ̀ ká wò ó ṣe jẹ́. Ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká dáwọ́lé. Ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká máa ṣe. Ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ẹ dákun arìnrìnàjò ni mí ìlú òdì kejì ni mò ń lọ ìgbà tí ilẹ̀ sún mi sójú ọ̀nà ni mo ní kí n wá ibì kan sùn sí tó bá dàárọ̀ la kí wọ́n máa jí lọ ìgbà tí mo máa béèrè ọ̀dọ̀ àwọn àáfàá tó jẹ́ olùbẹ̀rù Ọlọ́run bíi tàwa yìí làwọn èèyàn bá júwe ilé yín fún mi kọ́lọ́run bá mi kẹ́yìn o. Ọlọ́run kó ṣàánú wa. Ẹ wá fẹ́ sùn di ọ̀la kẹ́ tó máa lọ. Bẹ́ẹ̀ni. Pẹ̀lú ògo Ọlọ́run ayé ń bẹ kódà kó ju kẹ má fẹ́ lọ́jọ́ kan wọn kẹ fẹ́ lò ní oṣù kan nítorí Islam fi kọ́ wa táwọn fi kọ́ wa náà ni pé ká pọ́n àlejò lé tá a bá nígbàgbọ́ nínú Ọlọ́run tá a gbà pé ọjọ́ kan yìí ń bọ̀ man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfahu. Kò sí problem. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti pera yín ní onírìn àjò kí ni ká kọ́kọ́ wá fún yín ní jíjẹ báyìí. Àfà àwa ò kì í jẹun báwọn aláàsá àjẹ ni wá àwẹ̀ ọjọ́ kan oúnjẹ ọjọ́ kan ní tiwa. Ẹbí fẹ́ ṣe àlùwàlá kí n yan náfìlà ni. Àfà ṣe rí náfìlà ń gan. ìyẹn ló jẹ tiwa. Ẹ jẹ́ àṣàlàlá ká àjọ mọ́ lọ. Tàbá dẹ̀ ṣàlùwàlá tán tàbá yan náfìlà á mọ̀ bá ọ̀rọ̀ wa. Ẹ jẹ́ ká lo àgbékan. Ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká dáwọ́lé. Ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká máa ṣe. Ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin ènìyàn ẹ tẹ́tí ẹ gbọ́ o òdodo ọ̀rọ̀ dé ìfẹ́ Ọlọ́run ló yẹ ká ṣe ká má ṣe fẹ́ ara wa ẹni tó ṣe fẹ́ Ọlọ́run lọ́lọ́run ń yọ́nú sí ẹni tó ṣe fẹ́ ara rẹ̀ á rí bínú Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ohun tó Ọlọ́run fẹ́
tó ṣẹ̀dá ènìyàn ó lóhun tó ń rò gbogbo ohun tọ́lọ́run dá pátá kò dá lórí asán ṣùgbọ́n ènìyàn ló burú jù nínú ẹ̀dá tọ́lọ́run dá ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. ẹgbẹ́ téèyàn bá dóko wá bẹ́ẹ̀ nìkan a ní kò sí ẹyẹ oko tó tó kó wá báwọn ń lọ sùn wá rí ìdárọ̀ àtúmọ̀ ríra. ìṣẹ́ra kan mẹ́rin sálámà kìíní sálámà kejì ẹ sì wà lórí rákà kan èèyàn ń bẹ lẹ́yìn abẹ́ Ọlọ́run o ọ̀nà ìjìká lè tó ẹ̀mí o ní lọ sùn náà. oríṣi ẹ̀dá ènìyàn mẹ́rin òun lọ́lọ́run dá sáyé ẹ tẹ́tí inú lẹ̀kẹ́ sí máa gbọ́ mi. bàbá ẹ̀ẹ́dì sálámà náà gá o mo ti sùn bí wákàtí mélòó àfihàn aago mẹ́rin ní lọ lù yìí látago 11 èmi ti lọ sùn díẹ̀ sí o. ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́. àfa ó ga o àmọ́ àfa ó yà mí lẹ́nu fa. èmi yẹn láka mẹ́rin èyí sì wà lórí ìdúró mo ṣe tẹ̀síbíò títí tí oorun kùn mí mo fi lọ sùn mo tún jítọ̀ láàrin bíi aago 4 òru mo sì bá yín tẹ̀yìn sí wà lórí rákà kan kódà ó ga púpọ̀ ẹ̀yin yẹn sùn ni ó wo èmi náà kẹ́mi náà tó tẹ̀síwájú kí lè dàbí yín báyìí. ẹ̀yin mọ̀ pé àáfàá tó bá fẹ́ ṣàṣeyọrí tó fẹ́ káyé já irú wọn gbọ́dọ̀ fi gbogbo òru wọn sùn torí pé òru tí ẹ rí yẹn òun làwọn alágbára kágbára bí àwọn àjẹ́ oṣó emèrè àwọn olóògùn ká gbogbo tó ń gbé sí agbára wọn ẹni tí wọ́n bá sì bá tó sùn kálẹ̀ bọ̀lọ̀kù ọ̀nà agbára wọn máa ń ká pàápàá jùlọ àwọn tá a jẹ́ àáfàá òun ò ṣe é sùn. ṣé oorun àdámọ́ ni láì ṣe Ọlọ́run ṣé àsìkò oorun ó ṣe pàjẹ́ tó bá dé. àáfàá ṣebí àgbà àáfàá ni ó ní tí àgbàlagbà jẹ tẹ́lẹ̀ ẹ̀kún kó tó ṣe ní gbẹ̀ndù. ó ní tí àgbàlagbà jẹ tẹ́lẹ̀ ẹ̀kún kó tó ṣe ní gbẹ̀ndù. bẹ́ẹ̀ ni. àgbọ́yé mi ẹ má bínú o ṣe o àgbọ́yé mi jìnnà sí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí. ẹ lọ bá ń bomi sínú abọ́ kan wá. omi mímu. omi mímu ẹ bá ń bomi sínú abọ́ kan. omi ni. ẹgbà ọyá ẹ mú àní ẹ mú kí n gbé mu. ẹ mú. eléyìí ti yàtọ̀ sómi o. afa ìdààmú ẹ mú kí àyè náà ti dá lágbára àánú ti yàtọ̀ sí omi nǹkan mi ló jọ lẹ́nu. afa ẹ̀yin náà ti dá lágbára láti nílọ ẹ dààmú kí mo tán. ẹ mú. Àfàdà ṣéwù àfà ṣéwù àfà bó la ṣe pòórá. àbọ̀ tún lọ gbómi mi wá ó gbómi wá máa mú kó tómi òkun máa mú tán kó
ògbédìdé orí mọ́lúwà lákòójọ ajá jẹ́ gbogbo ẹ̀ pọ̀ àjẹ́ àbá tó nù kírun mọ́sálásí kì í ṣe lè bàbá nìkan kan ẹnu gbogbo wa mọ́sálásí èsì bàbá nìkan ní gbogbo wa o bó kírun nílò máa ń ṣéwù ọjọ́ ó lè wá sábà wọn jù àyè. ẹ̀dá ènìyàn àkọ́kọ́ àwọn lẹ́ni tó fẹ́ tọ́lọ́run tọ́lọ́run fẹ́ sí wọn. ẹ̀dá ènìyàn ẹ̀kejì àwọn yẹn ò fẹ́ tọ́lọ́run ṣùgbọ́n ọlọ́run nífẹ̀ẹ́ wọn. ẹ̀dá ènìyàn tó sì kẹta àwọn yẹn ò fẹ́ tọ́lọ́run ọlọ́run náà ò fẹ́ wọn rárá. alájà. Haram. Wá. Alájì. Haramu kọ́. Alájì ẹjọ́. Agoti. Ẹ fi mí sílẹ̀ Alájì. Ẹ fi ọ sílẹ̀. Má jẹ́ kí sísá mi ká mi mọ́ Alájì. Haram ẹ fi mí sílẹ̀. Àbí àká o, àníkó kéwù láti jọ ìbò. Ókè mo ti gbọ́. tó sì kẹrin àwọn yẹn fẹ́ràn ọlọ́run ọlọ́run sì nífẹ̀ẹ́ wọn. àdìtú lálẹ́ yìí kájọ ronú sí i. ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù ọlọ́run. ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù ọlọ́run. ohun tó ọlọ́run fẹ́ òun ni ká dá wọlé. ohun tó ọlọ́run fẹ́ òun ni ká dá wọlé. ẹ̀rọ ẹ̀kúlé báwo ló wà lára wọn. ẹ wà lájà láti jẹta wọn jẹun wọn sọ̀rọ̀ wọn yájú. wọn jẹun wọn sọ̀rọ̀ wọn lajú. bẹ́ẹ̀ni ẹ ń lọ sọ́dọ̀ wọn. jọ mú aláti jẹta. níbo náà wà báyìí ká máa lọ. wọn wà lókè ẹ máa bọ̀. àwọn ẹ̀dá ènìyàn mẹ́rin èyí tí a ń wí ẹ jẹ́ ká jọ farabalẹ̀ ká wo bó ṣe jẹ́. ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù ọlọ́run. ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù ọlọ́run. ohun tó ọlọ́run fẹ́ òun ni ká dá wọlé. ohun tó ọlọ́run fẹ́ òun ni ká máa ṣe. Alájì. La ilaha illallah Muhammadu Rasulullah. Alájì yájú. Alájì. ẹ pẹ̀lẹ́. báwo tún wá ṣe kí lọ wá ṣe. alihamdulilayi. tún wá lè ní. inú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. mi ò retí rẹ báyìí. life yín wà very important sí mi ju gbogbo tẹ́ ń sọ yìí lọ. $3 million tí wọ́n ti san fáwọn fọ́jà nílùú ìgbọ̀n fáwọn òyìnbó. $3 million ló lélẹ̀ wọn owó wa tọ́ ẹ̀mí ni. yes owó òtọ́ ẹ̀mí Alájì owó òtọ́ ẹ̀mí ni mo ṣe ń bọ̀. ẹ pẹ̀lẹ́ bó wà ní. sọ́ọ́rí mo tẹ̀ sí gbọ́ Alájì. ṣáwọn wọn lè jẹun. ẹjọ́ ọmọdé lè fi jẹun ni bàtẹ́ kì í sọ ọmọdé ló wá rẹ̀ yín lẹ̀ wá jẹun. ẹ jọ̀ọ́. Fauziya. Dádì. wọn náà tún tẹ̀lé ìyá rẹ̀ wá ni. ẹ wò pé bí mo ṣe gbọ́ báyìí ló tiẹ̀ bà mí. láfíà ti wà. ẹ ṣú ọ. mo fún gbẹ̀yìn Ọlọ́run ṣe ẹ fẹ́ mọ mi tí ká gbómi wá. omi. okay. balẹ̀ bá rí wàrà. wàrà rè wò. wàrà màálù tútù. wàrà màálù tútù. wàrà. ẹ̀gbọ́n wàrà màálù. ìyẹn ò tiẹ̀ ṣe wàhálà tó ń tiẹ̀ sọ̀rọ̀ kó fẹ́ jẹun láti bí ìjẹta wọn yájú wọn sọ̀rọ̀ tí wàrà ò lé àríwàrà ẹ̀jẹ̀ àlọ́ sábò. àbíkí tẹ̀lé ní. àríwàrà. rárá ẹ má ṣe yọnu màá lọ fúnra mi jà Alájì àbọ̀ ẹ bá mú kí n mú tọ̀ mí. ẹ má kàn ó. ẹ jọ̀ọ́ bá mi kú tọ̀ ẹ mí má kàn fọlọ́run. má pẹ́. dákun jọ dúró. Àlejò kí ló ṣe ń bá ẹ ṣe ń débi bàmí báyìí. ẹ jẹ́ kan tẹ̀sán. bó lọ̀rọ̀ iléèwé rẹ ẹ lọ. wo iléèwé ń lọ. wọn náà tún wá ń bá ìyá rẹ ń bọ̀. ìgbà tí wọ́n sọ fún mi pé ó rẹ́yìn mo sọ pé màá tẹ̀lé wọn. iléèwé rẹ wá ń kọ́. ẹ wo ti má padà lọ́sọ̀rọ̀ màmá bá léwé yẹn lọ́wọ́ ìwé ẹ ṣàfiléwé lẹ̀ àlàáfíà ti ń gan mo fẹ́ ẹ ti gbọ́ ẹ ti ṣọ́ wọ́n ti lọ bá yín wá wá o. ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù ọlọ́run. ká
dẹ̀ rò pé changes wà lára rẹ̀ tó ń ṣe dáàdì? Ọkọ mi ò lè sọ o. Ṣé mo pé èmi tẹ́ ẹ kọ́ mi náà mo gbọ́ tí mo tẹ̀ ń bọ̀. So ẹ̀yin lè sọ bí sickness bó ṣe tó tẹ́lẹ̀. So ṣé ti call doctor wọn? Àti ránṣẹ́ sí doctor. Kí ló wá ń ṣe ó yẹ kán ti dènà òun. Ìgbà tí wà àti wọn náà ò tiẹ̀ dá. Tí kí òun bá ṣe torí títí yín mi ìbá tí wá síbí báyìí. Ó mọ̀ pé gbogbo wàhálà tó fún mi ṣe láti àtàárọ̀ ọjọ́ ó kẹ́yìn pé àwọn Yorùbá máa ń sọ pé ẹni tá a bá ti bímọ fún ó ti kúrò ládé ẹ̀. Ṣé ti call doctor wọn? A ti pè wá. Ó yẹ kí doctor ti dènà òun. Anyway bá mi mú fóònù mi kí n tètè call doctor because breathing wọn yìí kò wá okay at all. Lọ mú fóònù mi wá ká lè tètè pé doctor kí èsù kẹ́ má gbọ́ rárá. Alhamdulillah. Ẹ káàbọ̀ bàbá ọkọ mi. Ó ga o. So ẹ tún lè wá. Ẹ̀rọ náà dẹ̀ bà mí. Alhamdulillah. Because the other time tẹ́ wá yẹn tẹ́ wá bàlájì pé nípa ọ̀rọ̀ school yín pé get admission pé kọ́ help yín. Tàlàjì tó forí gá pé láíláí òun ò ṣàlè help gbogbo ẹ̀ pátápátá gbogbo ẹ̀ mú gbọ́. So alhamdulillah ẹ tún wá lè wá. Anyway ẹ ṣàánú mi. Ẹ mọ̀ pé ẹni tí a ti bímọ fún ó ti kúrò lálẹ́ ẹ̀ ni. Ẹ mọ̀ pé gbogbo wa wọn yẹn bó ṣe ń wù sádùúgbò tó ń wù sí màlẹ́bí tó ń náà ṣe sáwà èmi tí mo jẹ́ ìyàwó náà. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run nǹkan tẹ́ ẹ bá lè ṣe tó yẹ pé nǹkan kan ṣáà ní ṣe wọn because bí mo ṣe ń wo yìí inú mi ń dùn kí nǹkan kan má ṣe ènìyàn jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má wò wá wọn. no problem ẹ jẹ́ kí n yẹ̀ wò. Ẹ pẹ̀lẹ́. Ó dáa ká ṣáà máa ṣe dáadáa. Dókítà ẹ̀ dáhùn ẹ̀yin náà farabalẹ̀ àbí fáwọn wá ní sìn. Subhanallah. Báwo dẹ̀ ni ṣé o ti jẹun? Àníkẹ́ Adé báwo ni ṣé bàbá yín ti jẹun kí lẹ fún wọn jẹ? Wọn ò tí ì jẹun láti jẹta. Tètè lọ prepare oúnjẹ fún bàbá yín tètè bọ́ sí kitchen. Wá oúnjẹ fún wọn. Wọ́n tún ń pè ẹ́ òkè tó ní báyìí. Wọ́n bẹ̀rẹ̀ agídí wọn nìyẹn. Ìrìnjẹ kankan báyìí ẹ wá lè wá mi wá ẹja tútù ẹ wá fata sí ọ̀nà fún mi ẹja òun ni mo rí. Ọkọ mi àlefẹ́ mo jẹ́rìí ẹ̀ dókítà kí mo ṣe ẹ jẹ́ kí n jáde lọ prepare wá ẹjọ́ tó lọ ẹ bá wọn tètè lọ gẹ̀ẹ́tì nítorí pé ẹja àrọ̀ àti ọbẹ̀ ata yẹn ó tún máa bẹ́tà fún system. Ṣé ẹ ṣáṣù ọ̀pẹ tó bá ti jẹun tán lóògùn ó máa wà òkè. Definitely wọ́n máa wà. tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká dá wọlé ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká máa ṣe ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Alájà ṣe rí. Alhamdulillah. Aláàjì gbọ́ wà. Kọ́ọ̀pù dà. Ẹ jẹ́ gbé ojú kè. Mo ń bọ̀ lẹ́kọ̀ọ́ ṣókè fara. Ẹgbẹ̀rẹ̀ Aláàjì. Ẹ máa rà. Aláàjì. Inna lillahi wa inna ilayhi raji'un. Aláàjì. Aláàjì ó sọ báyìí o. Ṣé báyìí wọ́n ti sọ ni Aláàjì? Aláàjì ẹ̀dẹ̀ fi mí sílẹ̀ tó dáa.
sí ẹ̀dá ènìyàn mẹ́rin òun lọ́lọ́run dá sáyé ẹ̀tẹ́ tí inú lẹ̀kẹ́ sí máa. Alhamdulilayi agbóòdì mi tiẹ̀ mọ̀ pẹ́nu wọn lè ràn rárá. Ó wá sún mi ò ṣe rí ọ̀rọ̀ Nàìjíríà yìí gan-an. Yọ̀yọ̀yọ̀yà ó yá nù. Ọkọ mi kí ló ṣẹlẹ̀? Ẹgbà dájẹ́ ẹgbẹ́ ọ̀kan tó kù yìí náà. Ó yá nù. Alhamdulilayi. Tí ẹ bá ti wá wà òkè nsìn kọ́lọ́hún kó ṣàánú gbogbo ìwà burúkú tẹ́yìn náà ń wù tẹ́lẹ̀ kẹ́ ẹ lọ pátì ṣé mo pé mo máa ń sọ fún yín ẹ ní mo lágídí so òun nìyẹn ń sìn èèyàn mélòó la rí ń sìn tí kì í bá ṣe ọpẹ́lọpẹ́ àbúrò yín yẹn àkúmọ̀ bóyá àwọn náà ti sá lọ nísìn. Kí ló ṣe ń yáde? Àbẹ̀fẹ̀ báwo lẹ ṣe ń wò báyìí? Olówó bàbọ̀ fọ́lọ́hún tálíkà ó bàbọ̀ fọ́lọ́hún ọlọ́lá ó bàbọ̀. Aleykum salaam rahmatullahi wa barakatuh. Ẹ rọra o. Ẹ rà sà. Láti bo. Sà ẹ̀yin la wá rí sà. Láti ọ̀dọ̀ aláàjì Kàsálí Dámilọ́lá ni sà. Aláàjì kú ní ìrọ̀lẹ́ òní. Inna lillahi wa inna ilayhi raji'un. Ìyẹn la ní ká wá bá yín fún gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo láti lè wá sin òkú wọn. Allahu Dámilọ́lá Kàsálí kú. Allahu akbar, Allahu akbar. Òkú Dámilọ́lá Kàsálí kì í ṣe òkú tí irú èmi lọ sí. Èmi kú òní lè máa mú tí lọ sírú òkú Dámilọ́lá. Dámilọ́lá àbí Kàsálí kọ́ ni? Kàsálí kan náà. Allahu akbar, Allahu akbar. Àwọn èèyàn bíi tiẹ̀ ni ó wà lọ sìnkú Kàsálí Dámilọ́lá. Ẹni tá a bá ń wò ní mùsùlùmí tiẹ̀ tí ì kírun, mùsùlùmí tiẹ̀ tí ì yọ sàká, mùsùlùmí tiẹ̀ tí ì gbààwẹ̀. Mùsùlùmí kan bí irú ẹni bẹ́ẹ̀ bá kú irú ìmáàmù tèmi Ahmadu Arikiosola kí lọ sí irú òkú n ò lè sí. Bẹ́ẹ̀ tí ń dé òun gbọ́ pé Sídíkì náà kú ni ayé ló mọ̀. Allahu akbar. Ibi ìsìnkú ẹ̀ ibẹ̀ ni mò ń lọ. Òkú Dámilọ́lá ìsòkú tí èmi Arikiosola lọ sí n ò ní débẹ̀. Àfà òótọ́ ni ọ̀rọ̀ yín àmọ́ tá a bá ro dídùn ìfọ̀n á ọ̀rá dégun àti pé kò dá ká máa fi aró yárò. Ẹ̀yin èèyàn mi mùsùlùmí ni mùsùlùmí òdodo. Ọ̀rọ̀ tí ń sọ yìí ọ̀rọ̀ ń tálù Kùránì wí ni ń wí ń tá dísà Nábì náà ti sọ ó ní ń sọ nítorí wípé gbogbo ẹni tó bá kúrú kú tí Dámilọ́lá Kàsálí kú yìí òkú ẹlẹ́gbìn ni ẹ̀gbin ni tí ń gbọ́dọ̀ fọwọ́ kàn ẹ̀gbin ló kú Kàsálí n ò lè débẹ̀ irú èmi ìsẹni tí lọ sìnkú Kàsálí Dámilọ́lá ẹ̀gbọ́n táfẹ́ lẹ́kọ̀ọ́ kan wí ni ó ní asòònù irin díbìdín ní ìlà òdà ní sòhò asòònù irin díbìdín ní ìlà òdà ní sòhò làbárakàlà òbádàdé nífi irin dín làbárakàlà òbádàdé nífi irin dín. ọ̀rẹ́ lọ́ọ́ fi ti jẹ́ ẹ̀sìn sí ọ̀ṣọ́ ẹ̀mí rẹ̀ ẹ̀sìn fi sí ọ̀ṣọ́ ẹ̀mí rẹ̀ dáadáa náwó sójú ọ̀nà Ọlọ́run yọ sàká kọ́ sí gbààwẹ̀ ọkìrùn fọlọ́run torí ọjọ́ òní náà ni o ẹni tí ẹ̀sìn bá yọ kó nú ẹ̀mí rẹ̀ ò lálùbáríkà wájú Ọlọ́run bóyá ni Kàsálí ló jẹ́ tẹ́wọ́gbà wájú Ọlọ́run èmi ò lè sìnkú Kàsálí o bó ti rí nù. alájẹ dákun ẹ jọ̀ọ́. ó ti rí nù.
ìgbà tí a débẹ̀ a ti rí pé wọ́n fẹ́ jáde so a wá sọ fún wọn nípa ti aláàjì nǹkan tó wá fi yé wa ni pé kì í ṣe irú aláàjì lòun wà kírun sí lára. wọ́n ní irú aláàjì kọ́ làwọn lè kírun sí lára. ẹ rí ohun tó délẹ̀ yìí mo fẹ́ kí ẹ̀yin ọmọ kẹ́ ẹ fi ṣe àríkọ́gbọ́n gbogbo ohun téèyàn bá ń ṣe láyé yìí ẹ tẹra mọ́ o ẹ jẹ́ ká yọ ọmọ mọ̀ yìí irú tàlájì ní ìsìn tọ́sẹlẹ̀ ńgbò fi wà láyé kò sẹ́ni tí bá ṣe wọn ò mọ̀ ẹ wá dúró dúkìá tó gbé kalẹ̀ kéèyàn wà kán mọ́ tiẹ̀ mọ̀ pọ̀ wà àwọn àfáà àwọn ìmáàmù tí wọ́n ní àwọn ọ̀wá wọn ò jẹ̀bi rárá ṣùgbọ́n àní fi wà láàjì ṣe gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n gẹ́gẹ́ bí ojúṣe mi nílé báyìí nísìn ńgbẹ̀ ẹ̀yin ọmọ ti lọ tí wọ́n fún ilé sí èèyàn èmi gangan ní wà gbéra fúnra mi ni màá lọ bá wọn màá mọ bí màá ṣe sọ̀rọ̀ fún wọn tí wọ́n fi wá kírun sí yẹn la torí pé àní gbé wọn jù sínú kòtò báwọn. ẹ dákun ṣé mo lè dá sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí. dá sí i. bàbá ẹ má jẹ́ kí arákùnrin yọ sọ̀rọ̀. jẹ́ ọ sọ. ẹyẹ ọpọlọ tí ń bẹ lórí wọn ìwọ̀n bá ní àbí. yóò sọ tẹnu ẹ. yóò dáa fún yín nígbà ẹ ní nígbà tálàjì di fún di tó ti máa sa pẹ́rò tó ti pòtẹ́rò tẹ̀sí ní kò sáwọn lè mọ́mú tó fẹ́ sin án bá àgbàlagbà lẹ́yìn bí ẹ bá ti bá wa kírun sí ẹ lá tẹ́ ẹ sin án ẹ fi bò wọ́n láti rí ni àbí kí lẹ́nu wípé mo sọ. bí ẹ sì ṣe ròyìn ẹ gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà la ṣe bá ọ sọ̀rọ̀ làkà ìlú tó sọ ṣé mi mọ útúbà tí àáké ni àbí mo mọrú súrà tá a lè ké tí a fi sin òkú kì í sọ̀rọ̀ làákà ìlọsọ̀n pàápàá ẹ wò bí ṣe ń datọ́ ntọ́ wà ń bẹ ẹ gbọ́ ẹ̀yin ọmọ ntá ṣe ní ìsìn ẹ̀yin ẹ má sunkún mọ́ ṣé ẹ ti gbọ́ ẹ má sunkún mọ́ fúnra ara mi ni wọ́n dìde ní ìsìn ntọ́ bá ti yá kì í pẹ́ mọ́ ntọ́ bá ti pẹ́ ìyá. ẹ wò ẹ má sunkún mọ́ o ṣe é gbọ́ nǹkan tó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ẹ má sunkún mọ́. ẹ ṣeun tẹ́tí lọ ni ẹ̀yin náà ti lọ. lóru mi lójú ni mo ṣe ní kí n yọjú sí yín ọ̀rọ̀ nípa àwọn àfáà méjì tán jẹ́ ọlọ́run nípè nílùú wa bẹ́ẹ̀ni ìyẹn Alhaji Sodiq Ayélómọ pẹ̀lú Alhaji Kasali Damilọ́lá bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé nípa pé oníṣẹ́ eré gbáà ni Alhaji Sodiq Ayélómọ tó sì jẹ́ pé gbogbo èèyàn ló ń fi ọlá ẹ̀tọ́ nínú ìlú yìí kò sí nǹkan tí ẹ̀dá ọlọ́run kan bá dé ọ̀dọ̀ Alhaji yìí tí ò ṣe fún yàn ṣé táwọn èèyàn tó ti lọ sí Mẹ́kà ní ká sọ ni. Alhaji kejì ìyẹn Alhaji Kasali bẹ́ẹ̀ ní ṣé o Alhaji Kasali Damilọ́lá iṣẹ́ ibi ẹ̀ pọ̀ débi pé àwọn èèyàn sọ pé kò yẹ kó máa pè ní Alhaji torí kò sí paṣẹ Alhaji kankan ní ara ẹ̀. Auzubillahi minash shaitani. nígbà tó yá àìsàn ráńpẹ́ kan ló dé sí àwọn méjèèjì léyìí tó gbé wọn dé ilé ìwòsàn nílé ìwòsàn tí Alhaji tó ń ṣe dáadáa yìí wà ó kàn jí lọ́yọ̀ kan ló ní òun fẹ́ jẹ wàrà o pẹ̀lú omi kí ni àwọn ará ilé ẹ̀gbọ́n lè sí wàrà bí ẹ wàrà màálù pẹ̀lú omi màá kó tiẹ̀ kán sóun lẹ́nu báwọn mọ̀lẹ́bí ẹ̀ ṣe fọ́n dàgbé ló bá bọ́ sí gbòòrò wọ́n wá wàrà lọ wọ́n gbé wàrà dé ọ̀dọ̀ Alhaji yìí bálájì ti rí wàrà báyìí pé kó náwó sí wàrà báyìí ló bá jọ́ náà ní pé. Inna lillahi wa inna ilayhi raji'un. wàrà bá dànù ló bá dànù kó náwó mú wàrà báyìí wàrà bá dànù. la hawla wala quwwata illa billah. ẹni tó fẹ́ nǹkan tó dẹ̀ fẹ́ jẹ tó dẹ̀ tú rí
ǹjẹ́ kó jẹ nǹkan tó fẹ́ jẹ tó dànù èyí jẹ́ káyéfì ńlá fáwọn mọ̀lẹ́bí ẹ̀. lẹ́yìn ìgbà yẹn aláàjì tó ń ṣe búburú yìí ìgbà tí òun náà máa ṣe ló bá ní pé òun fẹ́ jẹ ẹja ìyẹn ẹja ọsàn gidi pẹ̀lú ata báwọn ọmọ ìyàwó àtọwọ́ bọ́n ṣe padà sílé ní ẹ̀tọ́ lọ ṣe ẹja fún aláàjì yìí bọ́n ṣe gbé ẹja dọ́dọ̀ aláàjì báyìí kí ló fojú rẹ̀ ẹja sí ṣéun ó jẹjà ìtàn pátápátá kódà gbogbo omi ọbẹ̀ pátá ló lámu. èrí jọ ẹgbẹ àwọn èèyàn lójú pé ẹni tó ń ṣàárẹ̀ tó sì lè jẹ nǹkan tó tó báyìí ó sì jẹ tán pátápátá kò tó bí ìṣẹ́jú méjì sí ìgbà tó jẹjà ìtàn lòun náà jẹ́ lọ́ọ́ ní pé. inna lillahi wa inna ilayhi raji'un bóun náà ṣe jẹjà tán. ó jẹjà tán pátápátá tínú mọ̀lẹ́bí ẹ̀ tínú pé. ó bá jáde láyé. ó bá jáde láyé. Allah. tó ṣe rere tó gbélé ayé ṣe rere tó sì hùwà dáadáa yóò wọ ọ̀run ṣùgbọ́n ẹni tó bá ṣe ìkà tó ṣe ìkà tí ó yẹ pé ìkà ló fi gbésí ayé ẹ̀ ṣe o ọ̀run àpáàdì ni ó wọ̀ lẹ́ni tó sì jẹ́ pé gbogbo ayé ló mọ̀ pé ìwà ọwọ́ rẹ̀ gan kì í ṣèwà gidi. ìyẹn Alhaji Kasali Damilọ́lá. bẹ́ẹ̀ ni ṣé o pẹ̀lú ìwà burúkú ọwọ́ ẹ̀ nǹkan tó fẹ́ ní ọjọ́ ìgbẹ̀yìn ó rí kó tó lọ ṣùgbọ́n ẹni tó ń ṣe rere tó ń ṣe nǹkan tó yẹ pé gbogbo ẹ̀dá lórí ilẹ̀ ayé yìí tó ń ṣe nǹkan tó ń ṣe àdúrà fún nǹkan tó fẹ́ ní ọjọ́ kẹyìn ó rí ṣùgbọ́n ẹnu ẹ̀ ò kàn tó fi lọ. ṣé o ọ̀rọ̀ yóò yé mi bí mo ṣe ní kí n wá fi tó yín létí. Allahu akbar Allahu akbar Allahu akbar ọ̀rọ̀ Ọlọ́run àdìtú ni ọ̀rọ̀ tó dẹ̀ sọ̀kalẹ̀ yìí ọ̀rọ̀ làákàyè ìbéèrè tó béèrè ìbéèrè làákàyè ni ìbéèrè ọlọ́gbọ́n ni torí wípé àwọn Yorùbá á ní ó sọ sí ni lẹ́nu ó tún buyọ̀ sí ìsòrè kò ṣeé pọ́nlá iyọ̀ rèé kò ṣeé tú dànù ọ̀rọ̀ làákàyè ló béèrè yìí o ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó jòyè tèmi gan la ó wà fún mi nígbà díẹ̀ ó padà wá yóò yàn nírìn lẹ́ẹ̀kan sí èmi á ṣe istihara lé e lórí bó bá ṣe jẹ́ ń wà sọ fún má bá ẹnì kankan sọ pé lágbájá máa wọná tàmẹ̀dó máa wọná tàmẹ̀dó máa wà lìjánà lágbájá máa wọná níta o títí dìgbà tí ń bá fi fún ẹ nítorí mọ̀ yí pé ọlọ́run bá fi wá mọ̀nà ìdìnnà siratal mustaqim. òun ni ká dá wọlé ohun tó lọ́rùn fẹ́ òun ni ká máa ṣe ká máa sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù ọlọ́run. ẹ̀dá ènìyàn àkọ́kọ́ àwọn lẹ́ni tó fẹ́ tọ́lọ́run tọ́lọ́run ò fẹ́ sí wọn. ẹ̀dá ènìyàn ẹ̀kejì àwọn yẹn ò fẹ́ tọ́lọ́run ṣùgbọ́n ọlọ́run nífẹ̀ẹ́ wọn. ẹ̀dá ènìyàn tó sì kẹta àwọn yẹn ò fẹ́ tọ́lọ́run ọlọ́run náà ò fẹ́ wọn. mọ́wálà Moshood ọ̀rọ̀ tó bá wá lánàá tí mo sọ fún ẹ pé mo fẹ́ ṣe istihara ẹ pé kò padà wá kó tó bá padà wá ni màá lè fún ẹ lésì nípa ọ̀rọ̀ àwọn alájì méjì yẹn ọlọ́run fi hàn mo ṣe sí ara ẹ̀ mọ́jú ẹni. sórí alájì ti bí yẹn ìyẹn alájì Sodiq ayélujára tó béèrè wàrà ṣùgbọ́n tí wọ́n rí wàrà yẹn fún tí ò ní àǹfààní láti jẹ kó tó jáde láyé ìwọ̀nba àìṣedéédé ẹ̀ pẹ̀lú ọlọ́run ọba lọ́lọ́run fìyà ìjà yẹn. Allahu Akbar Allahu Akbar. ẹsẹ̀kẹsẹ̀ tó ti jẹ́ pé ọlọ́run lọ́lọ́run àti gbàgbọ́ ẹ̀ gẹ́gẹ́ bọ́lọ́run ṣe fi hàn mí nìyẹn ẹsẹ̀kẹsẹ̀ bó ti ṣe jẹ́ pé ọlọ́run báyìí ọlọ́run ti gbàgbọ́ ẹ̀ ó wá rí arákùnrin kejì ní Alhaji Kasali Damilọ́lá
tó béèrè ẹja táwọn ará ẹ̀ rí ẹja fún tó jẹ ìwọ̀nba ire tó ṣe pẹ̀lú Ọlọ́run òun ló ti jẹ́ kó tó jáde láyé. Allahu Akbar. Gbádùn ẹ̀ ló ti rí kó tó jáde láyé yìí bóun ṣe kú báyìí inú àpáàdì ló lọ. Ànábì wa Muhammad fi yé wa pé antum shuhada fil ardi àwa ẹ̀dá olùjẹ́rìí Ọlọ́run lórí ilẹ̀. Gbogbo bí àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ àwọn arákùnrin nígboro gbogbo ẹ̀ làwọn màláíkà Ọlọ́run ń gbọ́ tí wọ́n sì ń kọ́lẹ̀. Ó wàá rí bí tí kinní náà ti bá tojú sùn mi. Mọ́lá Mọ̀ṣẹ́dì. Mo wá wo sàkún ọ̀rọ̀ yìí. Èmi gangan ló dàbí pé Ọlọ́run fọ̀rọ̀ yẹn bá wí. Bí bá o ṣe o. Èmi ni látàrí gbogbo àìṣedéédé tí mo ti ṣe, ìwà ibi tí mo ti hù, olówó tó bá lówó ńlẹ̀ yìí tí ò bá fi tèmi ṣe òmójúbà ṣe ó yẹ ó parẹ́ ẹ̀. Bó sì jóbìnrin náà ni tí ò bá fi tèmi ṣe òmójúbà ṣe bó délé ọkọ ká gbọ́ pa. Ẹ̀yin ọmọ kí omi mọ̀ ẹ̀ lè sọ ní. Ṣùgbọ́n gbogbo kínní mo fẹ́ túbá. Mo dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run gbàgbọ́ mi tó ti bá a ṣàdéhùn yìí pé ndẹ́yìn tó ń bá foríjì wá tán òun á tó kẹ́ wa. Ó ní inna Allaha gàfúrò rahim lòun ọba gàfúrò rahim lòun. Mo fẹ́ túbá. Ṣé o àfi k'Ọlọ́run foríjì ẹ̀dá gbogbo ẹ̀dá pátápátá ló yẹ kó máa tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run nítorí pé ọ̀rọ̀ yìí kò sẹ́ni tó lè rí bẹ́yìn ṣe rí yìí. Oríṣiríṣi àyè sọ̀rọ̀ ló ti lọ níbo lórí àwọn aláàjì méjèèjì tá à ń sọ̀rọ̀ nípa wọn yìí. Oríṣiríṣi ọ̀rọ̀ ló ti lọ ṣùgbọ́n èèyàn mélòó wá lọ́lọ́run wá lè fi hàn bó ṣe fi wọn yìí. Kòǹgẹ́ ọmọ kòǹgẹ́ ọmọ dákun jẹ́ ń ṣe kòǹgẹ́ ire. Wàbíláì tàòfíìkì Ọlọ́run jẹ́ ń ṣe kòǹgẹ́ ire. Abániṣe lọ́lọ́run mi. Bùnmi. 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 Kí ló ṣe? Omi. Kí ló ṣe Tóbi? Kí ló ṣe? Inú máa ń rún mi lẹ́kọ̀ọ̀kan, àdé ojú mi tó máa ń ṣù. Inú rẹ̀ òyì ń kó ẹ, òun bì. Sọ́mi dáa. Ó ti dáa. Olúwàbùnmi, ṣé o mọ̀ pé ò níyàn kan àfi mi? Àtìgbà tí bàbá àti ìyàwó ti kú, ṣé o mọ̀ pé mi mò ń tọ́jú ẹ̀? Màmá tọ́jú ẹ̀ lọ́nà. Ṣé o ti gbọ́? O ti lóyún, ta ló fún ẹ lóyún? Oyún? Olúwàbùnmi, o ti lóyún, ta ló fún ẹ lóyún? Ta ló fún ẹ lóyún? O ti lóyún. Ta ló fún ẹ lóyún? Àwọn wo? Ṣé o wo? Ṣé? Àwọn Ṣéwù
Bùnmi ó sọ̀rọ̀ kan fún mi wáyé ẹ bá pè mí lọ fún mi. ọgbọ́n olóyún. Tọ́ ẹyẹ lẹ́yà. Ta ló pè é? Àní gbogbo ẹ̀ náà. Ó gbìyànjú fi gbogbo ẹ̀ mọ́ Ọlọ́run. Ta ló sọ náà? Ó kàn ń náwó káàkiri gbogbo eré gbogbo. Ó náwó káàkiri. Ta ló fún ẹ lóyún? Ìyàrá ní ìṣòro náà. Ó náwó. Àwọn. Kíyàn fi gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ mọ́ Ọlọ́run. Ṣéwù ọ̀dọ̀ òun ṣéwù ọ̀dọ̀ àgbàyà níyẹ́ àgbàyà níyẹ́ ṣéwù náà níyẹ́ àgbàyà níyẹ́. Má ṣe mí lè ṣe obìnrin yìí. Wàhálà rẹ̀ pọ̀ ṣe ní tí o ṣe ti kọ́ ni. Ẹyin ìjọ a máa fẹsẹ̀ létọ̀ náà ni alájà. Kò dáhùn tó mí lè ṣe yàn bẹ́ẹ̀. Alájà. Alájà. Ìwọ ń wò mí ni. Àǹtí mi. Ṣéwù, kí lẹ fi ṣe wọ́n? Kí mo fi ṣe àbí tá a fi ṣe ìmọ̀ láǹgì lórí ni. Ẹ ti pààyàn. Wá. sáré gbogbo òkú tí ń bẹ́ẹ̀ lulẹ̀ ìní ìrànwásù ìní ìní kò ní lọ ìní ìrànwásù gbogbo ẹ̀ ẹ wà mọ ẹyin tó kù ní ìsìn gbogbo páálí tí ń fi ṣẹ̀wọ̀n ń dẹ èyí tí kátàlí ń bẹ́ ń bẹ̀ pààpọ̀ títí tíra ń bẹ́ ń bẹ̀ olúgbòhùn tí mo fi kọ́hun èyí títọ̀ màálù ń bẹ́ ń bẹ̀ èyí tó ń kán tó àfọ̀ṣẹ́ tí mo fi síbẹ̀ yẹn tẹ́ pé tá a máa ń sí fáwọn tí tó máa ń sí sí gbogbo ẹ̀ pátápátá ó yá a máa lọ kó síta ó yá. Madami dábùkátà mi kò sọ́kàn mọ́ kò sẹ́ni kankan ṣàtìlẹ́yìn fún mi ọba rẹ̀ àṣẹlẹ̀ ayé ilé asán ilé ayé ilé òfò kí là ń wáyé mọ́yà fún náà kí wọ́n là wáyé mọ́yà fún náà. Àfọwọ́bá filẹ̀ láyé jẹ́ o olówó ilé ayé á kú tálíkà ilé ayé á kú àní kí là ń wáyé mọ́yà fún náà yé kí là ń wáyé mọ́yà fún náà àfọwọ́bá filẹ̀ láyé jẹ́. Alájà. Ilé ayé ilé asán àfọwọ́bàfilẹ̀ láyé alájà wọ́n máa ṣe o ọlọ́run ò ní dá yín dá bùkátà yín bó tiẹ̀ kú gbogbo nǹkan tí aláàjì ṣe lẹ̀ ní dáadáa tó ṣe fónílé tó ṣe fàlejò tó ṣe fọmọdé tó ṣe fàgbàlagbà ọlọ́run ò ní dá yín dá bùkátà yín ọlọ́run ò ní dá yín dá bùkátà yín ọlọ́run rán aláàánú sí yín ọlọ́run gbé yín pàdé aláàánú máa ṣe o ilé ayé wọ́n lẹ́ ní wá. Èmi náà mo ránṣẹ́ pé yín mo ní kí n dágbére fún yín pé a ti fẹ́ máa lọ tọ́ nǹkan tí mo fẹ́ sọ fún yín náà ni wípé gbogbo ilé ẹjọ́ àmójútó rẹ̀ ó dọwọ́ yín mo dẹ̀ ń sọ fún yín pé gbogbo sálárì tọ́gá yín tó ti bá yín ṣàdéhùn bó máa san fún yín pẹ̀lú ògo Ọlọ́run ọba
àdéhùn rẹ̀ kò ní yẹ̀ a máa mú ṣe fún yín owó yín ò ní dín owó oṣù yín pẹ̀lú ògo Ọlọ́run máa rí gbà déédéé ẹ jọ̀ọ́ ẹ bá wa mójútó léyìí èmi náà ò ní pẹ́ padà wá. iṣẹ́ alájà lílọlẹ́ wa ń lọ yìí o Ọlọ́run bá ń sọ yín o ọkàn yín ò ní jábọ́ ẹ bọ́n láyọ̀ àtàláfíà ẹ bọ́n láyọ̀ àtàláfíà àwa náà tẹ́ fi síbi àníránṣẹ́ aburú sí yín ẹ ṣe gan Ọlọ́run dúró tì yín Ọlọ́run bá ń sọ yín. tọ́ ẹ bá wa fẹ́ kọ́lé. ká sùn sí àfẹ́ ká bẹ̀rù Ọlọ́run ká má sùn sí àfẹ́ ká bẹ̀rù Ọlọ́run ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká dáwọ́lé ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká máa ṣe ká má sùn sí àfẹ́ ká bẹ̀rù Ọlọ́run sí àfẹ́.